Ó ga o, àwọn èèyàn mà ti jáde fún Busola ọ̀kẹ́ Eleyele lórí ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Biola Adebayo lánàá. Àwọn kan ṣe ń bu pé aláṣejù ni. Àwọn míì níṣe ló fẹ́ fọgbọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn lórí ayélujára. Kódà Biola Adebayo fara kó nínú ọ̀rọ̀ yìí. Èyí sì lohun tó fà tí wọ́n fi ń bú wọn. Tẹ́ ò bá gbàgbé ní bí ọjọ́ méjì sẹ́yìn ni Busola ọ̀kẹ́ Eleyele jáde sórí ìkànnì TikTok rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní wọ omi ẹkún mu. Ó ní orin tó da òòtà mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà àti pé ẹ̀bùn kò lè fún ẹnikẹ́ni ní nǹkankan lórílẹ̀-èdè yìí mọ́. Ní àwọn tó yí òun ká nígbà tí nǹkan ń lọ dáadáa fún òun tóun rò pé wọ́n ní ìfẹ́ Eleyele sí òun ló ti sá lọ pátápátá nígbà tí nǹkan ò dùn mọ́. Ó sì ń sọ̀rọ̀ bí ẹni tí ìpòrúru ọkàn ti dé góńgó ẹ̀mí rẹ̀ tó ti ro gbogbo rẹ̀ pin. Ó dà ó ní gbogbo ìdààmú yìí ti sún òun ò sì lè faradà mọ́. Lẹ́yìn táwọn èèyàn rí fídíò rẹ̀ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ ìyànjú àti ọ̀rọ̀ ìtùnú lóríṣiríṣi ránṣẹ́ sí i. Bẹ́ẹ̀ ni wọ́n rọ gbogbo àwọn tó wà láyìíká rẹ̀ pé kí wọ́n jọ kí wọ́n lọ yọjú sí i kó tó dá ẹ̀mí ara rẹ̀ légbodò tàbí ṣe ara rẹ̀ léṣe. Gbọ́n ká tó wí ká tó fọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa Biola Adebayo ti kàn lára nínú ilé ìtura tó wà. Sì lọ fọ̀rọ̀ wá lẹ́nu wò gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ṣùgbọ́n ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí Biola Adebayo ṣe fún olórin ilẹ̀ wa tó pupa táwọ̀ rẹ̀ mọ́lóló bí ọ̀lẹ̀ àwẹ̀ yìí tó ń dá rògbòdìyàn kalẹ̀ lórí ayélujára báyìí o. Kí níṣe làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọ ìhà oríṣiríṣi sí ọ̀rọ̀ tí olórin yìí sọ. Pàápàá lórí bó ṣe ní mílíọ̀nù kan náírà lòún san gẹ́gẹ́ bí owó ilé lọ́dọọdún. Ní ìgbà tóun ò rówó ilé ìsan lòun wá kó lọ sí ilé ìtura tóun wà báyìí. Òun sì san 55,000 lójoojúmọ́ nílé ìtura yìí. Tí bó ṣe lóun ò rọ́kọ̀ fi ṣẹ̀ṣẹ̀ rìn mọ́ tó ní Uber lòun máa ń gbé kiri báyìí. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí àti àwọn ọ̀rọ̀ míì lóríṣiríṣi tí Busola ọ̀kẹ́ sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí ló ń bí àwọn èèyàn nínú. Tí wọ́n fi jáde tí wọ́n ní aláṣejù ni wọ́n ní ṣe bó ti mọ ẹlẹ́wà àṣàpọ́n làwọn èèyàn máa ń sọ. Ní ìgbà tó mọ̀ pé òun ò lówó mọ́ kí ló dé tó lọ ń gbalé mílíọ̀nù kan náírà. Wọ́n ní ká tiẹ̀ gbà pé àṣìṣe ni ilé mílíọ̀nù kan náírà tó gbà. Wọ́n ní kí ló wá dé òtẹ́ẹ̀lì 55,000 lójoojúmọ́. Ó sì mọ̀ pé owó ò wọlé bíi ti tẹ́lẹ̀ mọ́. Àwọn kan ní tóní ò bá tà mọ́ kí ló dé tí ò gbégbá òwò míì. Wọ́n ní kò rọ́ lápá kò rọ́ lẹ́sẹ̀ kí ló dé tí ò wá nǹkan míì ṣe. Tilẹ̀ jẹ́ pé Busola ọ̀kẹ́ ní ohun tó gbé òun jáde láti wá sunkún lórí ayélujára ni pé òun kàn ń wá èèyàn kan tó máa ní àwọn sì nífẹ̀ẹ́ òun. Ṣùgbọ́n ní báyìí àwọn èèyàn ní irọ́ ni pé níṣe ló fẹ́ fi ọgbọ́n tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn lórí ayélujára. Torí pé ó mọ̀ pé tóun bá ti jáde sọkún báyìí àwọn èèyàn máa káàánú lórí ayélujára tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dá owó fún òun. Bẹ́ẹ̀ làwọn kan mú ti Biola Adebayo mọ́. Wọ́n ní kó ṣọ́ra rẹ̀ kó má bàa ba ara rẹ̀ lórúkọ jẹ́ kó sì má ba iṣẹ́ tó ti ṣe sẹ́yìn jẹ́. Wọ́n ní bó ṣe yára dọ́dọ̀ Busola ọ̀kẹ́ ti mú fúnra dání o. Pé ó ti ń dàbí ẹni pé àjọmọ̀ wọn ni pé kó kọ́kọ́ wá sunkún lórí ayélujára kó tó di pé wọ́n máa fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Àbí béèrè ìrànlọ́wọ́ fún un lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà káàkiri àgbáláyé. Ẹ wo ẹ̀yin èèyàn ẹ gbọ́rọ̀ látẹnu Bukky Jesse àtàwọn míì tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ bá mi táàgì Biola Adebayo. I saw one of her videos. Ó wá ń sunkún Busola ọ̀kẹ́. Ẹ bá mi táàgì ẹ̀kọ́ bọ́ síbi tó ṣẹ̀kẹ́ dídí bí àkàrà oṣù. Ẹlẹ́kẹ̀ẹ́ gold. I don't want to hear she's going through a lot. Nǹkan tí mo kórìíra jù láyé ìlú yẹn. She's going through a lot. Many Nigerians are going through a lot. Did you see anybody coming out to cry? Stop that now. I don't like when you say she's going through a lot. I am going through a lot. All of you that are watching me, you are going through a lot. Anybody that is in this world that is not going through a lot, show them a stone. They are not human beings. Is it because you come online and smile? Everybody is going through a lot. Stop your shenanigans. Behind me, your fuckeries. This is how they come online to exploit you, to take from you. And you loshi. They will come online with their crocodile tears. You will say they are going through a lot. Is she blind? Is she handicapped? Even the handicapped, they are making. If she's only a bad baby, she's saying me now. She's not blind. Oh no, what they say? What is happening to her? No, stop for me now. You are telling me she's going through a lot. But Nigerians don't go through a lot. Taye ba shule ma lo song now. Biola Adebayo. Biola Bosibi. Only the big bang. Bosibi Biola Adebayo, let me tell you one thing now. You are deviating. Biola Adebayo. You are deviating from your calling. Adebayo lo kora e. To láti gba tó ti boko ẹja, ló ti ń ṣe talk show. Ẹ bá ti boko ẹja, tó yẹ lẹ máa ṣe talk show. Ẹ wá máa tún ṣe ju sọkọ yín, ẹ ní talk show lẹ ń ṣe. Biola Adebayo, come here. Biola Adebayo, you are deviating.
When you started with podcast. Biola Adebayo. When you started podcast. Ìgbà wo ló di Agbala Gabriel? Biola Adebayo. When did you turn yourself to Agbala Gabriel? Baba ti wọ́n ṣe ọ̀bẹ lọ́gbọ̀n. Biola, respect yourself. The only reason I love you is because, Boga. Biola Adebayo, respect yourself. Podcast tí mo mọ̀ fún máa ń ṣe. Ìgbà wo ló di Agbala Gabriel? Agbala Gabriel lẹ́yìn sí. Olè. Ó kọ́ ní ó ralẹ̀, ó wá bọ́ta, ó ní kí Ògùn state governor kọ́ máa help àwọn tó fi gbowó lọ́wọ́ society. Talk to be, baby. It's talk to be, tí mo sọ. Biola Adebayo, when you started well. You were doing podcast. Ìgbà wo ló di Agbala Gabriel? Biola Adebayo. Tó bá ti rí pọ́n sunkún, àbọ̀ fọkọ́lẹ̀, ọ̀dọ̀ ẹ lọ́gbọ̀n. Biola Adebayo, jẹ́ kí orí ẹ pé. We are not mugu. Àwa náà, I need problem, gbogbo ala ní ìṣòro. Don't bring anybody coming online. Wọ́n sọ pé Busola kéńjẹta, o ti gbé wá sí page náà. Biola, you are an artist. Oní tíátà yẹn, lọ bá wọn ní tíátà kò dáwó fún. Ẹ lọ bá Wàsíù kò dáwó fún. Ẹ lọ bá Gbénga Adéwùsì kò dáwó fún. Don't come online, we are managing here. Nigerians are managing. Are you people not shameless? Biola Adebayo. O wá gbé wá sórí internet lánàá. Blackmail wa emotionally. Ṣé ká tún máa dáwó fún ni? Ṣọ́wọ́ ẹ̀gẹ́ ni, ṣọ́wọ́ Busola ọ̀fẹ́ gé ni. Tómi ò bá gbé mọ́, I've said this several times. Tí orin ò bá gbé Busola mọ́, àtàwọn tó kù torí ò gbé, ẹ sọ pé ọkọ lọ ṣiṣẹ́ yìí. People, Sherry, in 5 years time, nǹkan modernize lójoojúmọ́ ni. Ayé ti kúrò ayé ìgbà Noah. Ayé ti kúrò láyé ìgbà Bàbá Jesse ìyá rẹ̀ ni. Ayé modernize lójoojúmọ́ ni. Abeg God, if you think your line of music is not working, go on another line. Go on your, instead of you coming online. Busola ọ̀fẹ́, tó wá ń sunkún lójoojúmọ́, wọ́n síbẹ̀ kó kọrin, àbá náwó fún ẹ, at least àríkò ń ṣe nǹkan kan. We can encourage you from there. But you are not sick, o ní cancer, o ní nǹkan kan, o lọ́wọ́, o lẹ́sẹ̀, ojú ò fọ́. Wọ́n wá máa gbé yín, ẹ wá máa sunkún, I am going to end up. Orí yín burú. We have no money to donate for you. Ẹ lọ wá ṣẹṣẹ. Biola Adebayo, next time, to buy bill. I'm not talking about other people now. Either musician or eléré. Just follow Biola. Lọ sí WhatsApp group. Ibẹ̀ ni kó bá jó wọn sí. Kẹjọba dáwó fún wọn. Biola, ìwọ ṣe mú ní owó ṣọ́ọ̀bù ẹ yẹn kó fi dáwó fún wọn. Ọlọ́gbọ́n oṣù tó bá ti ń ṣe musẹ́musẹ́ bí eku bẹ́ẹ̀ yẹn. Àmọ́ àgàtọ́ bá máa dánwò lẹ́yìn. Ẹ̀yà ìyẹn Biola nìyẹn. Ẹ̀yà. So what happened? How did we get here? Ẹ̀yin ìkà. Ẹ̀yin náà lẹ́lẹ́ máa kà fún wa. Àtijọ́ tó ti ṣiṣẹ́ àrílá rẹ̀. Àjọ tó ti wà ń lo ìbò àrílá rẹ̀. Àjọ tó ti ní ṣọ́ọ̀bù sí Nàìjíríà àrílá rẹ̀. Ẹ̀yin náà kọ́ ni. Ṣé máa jẹ́? 2 weeks ago lẹ́yìn ìgbà tí ajára wa. Kúnlé àfọ́dù. Bí ẹ náà ṣe ń pawó ló ṣe ń pa sápò ẹ̀. Last week ló gbé ìyá ajára náà wà. Ṣẹ́yìn náà ní ká wá sí ìkùn iṣẹ́ yáwó ẹ̀yẹ mú. Ẹ̀yin ọmọ ní tíátà. Ẹ lọ wá ṣẹ́ kí níṣẹ́. Busola, tó bá tún wá sórí platform tó wá ké. I will come for you big. Ẹ̀yin ìkà. Ṣáyé yín la wá ni. Biola yẹn náà ti gbé wá sórí íńtánẹ́ẹ̀tì. Hey, so how did you get to this? Ẹ wo Biola tó ń gbé wá yìí o. Òun ló sọ pé òun lè bá wọn bá mú aṣọ pàtí o. Ṣùgbọ́n tó bá fẹ́ tọrọ owó wà gbówá kó wá tọrọ orí yìí burú. Biola, I am asking you now, Biola. Talk to be. Ṣé Busola rọ lápá ni? Ṣó rọ lẹ́sẹ̀ ni? Ṣó síkì ni? Ṣójú ẹ̀kọ́ ni? Ṣe fẹ́ pa wá ni? Ojú òǹtì mi ni? Ó wá bọ́ síta. Busola ọ̀fẹ́. Ó wá sunkún. Emotional blackmail. Èyí tó fi sunkún yẹn. Ó ṣe kọrin fún wa. Ó kọrin bàbára kó òbí àwọn onídonate fún ẹ. Ayé ti move on. Digital ayé ló ń sìn. Lọ́wọ́ nǹkan tó ń go well. Má kọrin jùjú. Dá gbogbo ẹ̀ pọ̀. You will be visible to people. People will support you from there. Don't wait for when they call you to churches or to party. Just go on your platform on TikTok, on social media. Start singing. Ìrírí ayé, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ, máa fi kọrin. Àwọn kan rí a donate fún ẹ. Down, wọ́n lápá, wọ́n lẹ́sẹ̀. Come on now. This is getting too much. Come on now.
ṣé ń gbọ́ wọ́n ní family Busola wọn ní Amẹ́ríkà ló ń gbé family ò wọ́n lọ́wọ́ ẹgbẹ́ àti ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ àwọn family wọn àwọn family kan ní olórí burúkú ni wọ́n ó bá máa kú lọ́wọ́ ní help ẹ̀ so ẹ má yẹ ká mọ́ ti family sì ṣe ti gbọ́ ẹ má yẹ ká mọ́ ẹ̀ sí bọ̀ tí pé kán mú ẹ tí kò rọ lápá kò rọ lẹ́sẹ̀ wà kán wá fi tọrọ owó èmi ẹ lọ́wọ́ dáadáa Biola yà máa àpapín lọ́jọ́ ń ṣe Àgbàlá Gabriel náà bó ṣe ń ṣàpapín ní olórí burúkú wọ́n ti fi 1 million wọ́n ti fi gba gbogbo kádàrá wọ́n ti fi pa gbogbo kádàrá Àgbàlá Gabriel dà sáì dábàá kò rí bá ti ṣe kò wọ́n náà gbégbà mọ́ àpapín ni gbogbo wọn máa ń ṣe tẹ bá ti wọn bá ti sáré gbé wọn wáyẹ wọ́n fẹ́ mú náà ẹni kíkú lè afford kó mú statement of account tó fi gbowó fáwọn bàbá yẹn dájú gbogbo wọn mọ̀ nǹkan tó ń ṣe mí ní kẹ bá gbowó fẹ́ anybody talk to be lọ create WhatsApp group tó bá ti jẹ́ páwọn ọmọ ní tíátà àbáwọn olórin ló fẹ́ gbọ́ ẹ máa gbé wọn sínú WhatsApp group fún yín kẹ máa dáwó fún ayín Busola òfẹ́ òfò lójú kò rọ lápá kò rọ lẹ́sẹ̀ she can walk go and look at those when I go on Instagram sometimes and TikTok I'm impressed all these young people they are not from a silver they are not born with silver spoons but they created the silver spoons for themselves àwọn èèyàn ìyà ń jẹ àwọn Nigerians gan but they are not coming out to cry for help rather they bring out lemonade from lemon they will start cooking mo girl kan lórí Instagram tẹ́ bá rí ilé ibi tó ti ń dáná inú ilé yẹn àwọn oní followers ó bẹ̀rẹ̀ sí ní fún lówó àwọn èèyàn they are impressed with what she's doing Busola do something we are not gonna donate for you you cannot blackmail me on this social media emotionally again. It is called emotional blackmail. Stop crying on the internet that you are going through a lot. Everybody on this earth is going through a lot. Trump is going through a lot. Tinubu is going through a lot. I am going through a lot. UK Kingdom is going through a lot. We all are going through a lot. The earlier you know that, the better for all of you. Please, don't let anybody come and blackmail you all emotionally. Busola, okay? Go get yourself a job. Akọni, èmi ò di celebrity. Come and repay mo lọ ń ṣiṣẹ́. If you cannot work, start cooking. People will watch you. They will give you something. You can't come and tell us what you have been through. The video now. Evidence now. Èmi náà lè bọ́ta lọ́la. Kí n bẹ̀rẹ̀ sí máa ké. Evidence now. Talk with me. Lọ mọ́wọ́ African shop where kò donate ẹ̀. Ìyẹn láì ní ti ju òṣì. Ìwọ tó lè bá wọn ọ̀rẹ́ ìraṣọ, tó lè ra nkárá pátí, ó wá ní káwọn máa donate owó. Lọ́jọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí fídíò mi bá ti bá yín. Ẹ mọ̀ ìpọ́rọ̀ tí ò bá kàn mí, mi ò kí ń ganu sí. Ṣùgbọ́n lè máa ganu sí. Ọ̀rọ̀ lórí Busola òkè àbí kí ló sọ pé òun jẹ́. Àti Biola Adebayo olùrànlọ́wọ́ mẹ̀kúnnù bóyá olùrànlọ́wọ́ celebrity dẹ̀ ni mo máa pè. Ṣé rí ẹ̀yin jẹ́ ká jókòó especially ẹ̀yin tẹ́ wà lórí social media tẹ́ máa ń ṣàánú ẹ máa mọ bí tẹ́ máa ṣàánú sí. Ṣé rí a ní àwọn tó pọ̀ káàkiri tó jẹ́ pé wọ́n nílò àánú tí wọn ò rí àánú gbà. Ọ̀rọ̀ àwọn celebrities yìí ó ti wá ń di nǹkan míì. Kí ló dé Busola òkè ó bọ́ sórí TikTok video live ó ń sunkún. Ipò orin ò dàbí orin tí wọ́n máa ń kọ mọ́ àwọn orin gidi tó bá kọ nísìnyí kò kí ń tà mọ́ àwọn orin ṣàjẹ́ ló máa ń tà. And so ìwọ tó jókòó tó sọ yí pé ìyà ń jẹ bóyá tẹ̀dẹ̀ ni ìyà ń jẹ o. Ó lọ sí hòtẹ́ẹ̀lì ó lọ gba yàrá 35k per day nítorí pé o lè san 1 million naira tí wọ́n increase owó ilé ẹ̀ sí. But ó ní owó láti lọ máa san 35k lójúmọ́. Tá bá multiply 35k yẹn ní ọdún àbí lóṣù ó mọye tó jẹ́ ni ká tó wá sọ pé lọ́dún. Wo story ẹjọ́ lọ tà fẹ́ lómi. Àwọn ọ̀dẹ̀ àwọn tí ò gbọ́n àwọn tó rí ẹ̀ ò pé ni wọ́n buy story ẹ̀ because they don't see the reason why you cannot sit down and look for a story to cook. Kí ni problem ẹ tó ń lọ sórí social media láti máa lọ sunkún? Àwọn ẹgbẹ́ ẹ pọ̀ níbẹ̀ náà.
àwọn ẹgbẹ́ pọ̀ níbẹ̀ yẹn tó mọ̀ bí wọ́n ṣe ń make owó kí ló farú ẹ̀ ṣe ná and you are still young I don't think you are up to 50 tó bá dẹ̀ jẹ́ 50 bóyá o ṣẹ̀ṣẹ̀ ju 50 lọ kí ló ṣọwọ́ ẹ̀ tó lè fi ṣiṣẹ́ ó wá bọ́ sórí social media aṣọ Biola Adebayo náà òun náà gbé mọ́tò ó kọrí sí hòtẹ́ẹ̀lì tó wà ó lọ interview ẹ̀ irú interview ìyàwó nìyẹn Biola oníyà láti ṣọ́ ara ẹ̀ gidi kó mọ nǹkan tó ń ṣe má bà platform ẹ̀ jẹ́ rárá má bà platform ẹ̀ jẹ́ fún àwọn tó nílò ìrànlọ́wọ́ mo rántí níjọ́sí tó ń sọ wípé kí ni wọ́n pè message box ẹ̀ ó ti kún message box ẹ̀ tó kún ó rí àwọn tó wà ńbẹ̀ tó nílò ìrànlọ́wọ́ láti gbé síta o ẹni tó wá jókòó tó yẹ pé jẹ tàbí jọ̀wọ́ ló sunkún orí burúkú ló sunkún ranù sórí live òun ló wá lọ ń gbé ṣe rí àwọn tẹ́ bá máa ràn lọ́wọ́ ẹ ní láti mọ àwọn tẹ́ máa ràn lọ́wọ́ ẹ má jẹ́ kí ire kó sú àwọn tó ràn yàn lọ́wọ́ ṣe torí orí àwọn èèyàn ò pé orí àwọn èèyàn ò dàrú orí wọn pé àwọn tó ń ṣàánú wọn ṣàánú torí wọn láàánú lójú ni ẹ má máa use àwọn èèyàn don't come and use people unnecessarily torí àwọn èèyàn wọn mọ tí wọ́n ṣe inú ń bí mi gan torí ó ní àwọn tó jẹ́ pé wọ́n nílò ìrànlọ́wọ́ yìí tẹ́ ẹ gbé síta láti ìrànlọ́wọ́ tó wá jẹ́ pé àwọn tó wá yẹ pé wọ́n purọ́ láti jẹun òun lẹ wá ń gbé tẹ́ wá ràn lọ́wọ́ no ẹ ní láti jáde kẹ́ ẹ ran àwọn tó kẹ́ gbá àwọn tó nínà lọ́wọ́ kẹ́ ẹ gbé jáde enough is enough please. àǹtí Busola Eleyele aláṣejù níyí ilé 1 million naira 1 million naira house rent iṣẹ́ wo lẹ́ ń ṣe owó yẹn pọ̀ mẹ́n kí lẹ́ ń sọ pẹ̀lú bí country ṣe rí yìí ìgbà tí talk to be tí actress Biola Adebayo gan tán béèrè lọ́wọ́ yín pé èló lẹ́ ń san fún house rent ẹ sọ pé 1 million naira àti sọ́gọ́ ó fì yín lẹ́nu mo wo fídíò yẹn lórí YouTube mo wo hotel tí wọ́n ti wá bá yín 55k per night ẹ wá ní pé ẹ̀rí san 55k per night kí ló ṣe hotel 10k 30k gan ó ti pọ̀ jù nígbà tẹ́ mọ̀ pé kò sí olùrànlọ́wọ́ kò sí anybody ẹ wá lẹ́ jẹ gbèsè láti 2020 àìmọye àwọn public figure tó jẹ́ wípé public transport òun náà ń lò bọ̀ ẹ̀yin tún ń gbé uber yẹn tó bá ti gbé yín débẹ̀ ó tún máa dúró mọ́jú àìmọye àwọn celeb tó ń gbọ́kadà káàkiri kí ló ṣe yín tẹ̀lé gbọ́kadà ọkẹ ẹnìyẹn kó drop ọkẹ wá mọ́tò tẹ́ pé mọ́tò yẹn kò ní chájì yín púpọ̀ ó máa gbé yín débẹ̀ ó dẹ̀ máa padà tó bá dẹ̀ ti dijọ́ kejì ẹ find the way ara yín irọ́ ni 1 million house rent ìgbà tí talk to be gan tán béèrè lọ́wọ́ yín gan àwọn gan ó ṣọ́ọ̀kì wọn ẹ̀ ń gbélé 1 million house rent and you are not working and there is nothing ẹ dẹ̀ mọ̀ pé owó iṣẹ́ yín gan tẹ́ ń ṣe gan ò ká ẹ já bára wa sọ tọrọ jàre ẹ wá lè bí ń pa yín tá lè bí ò pa ebi ń pa every fucking body. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lóríṣiríṣi látẹnu àwọn èèyàn yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí i lábala àríwísí ẹ má gbàgbé àti bá wa láìkì fídíò yìí ẹ ò bá sì tí ì subscribe sórí ìkànnì wa ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ tó lọ.